Ibrahim jẹ́ Atiku Abubakar gbé, Onitsha ló lọ tà á sí. Iléeṣẹ́ ọlọ́pàá tó wà nípìnlẹ̀ Edo ti fọwọ́ òfin mú àwọn ọ̀daràn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí: Ibrahim Sanni ẹni ọdún 23, Kabiru Ibrahim ẹni ọdún 52 àti Abubakar Mohammed ẹni ọdún 22. Ohun tí wọ́n torí ẹ̀ kó sákóló ọlọ́pàá ni bí wọ́n ṣe fẹ̀sùn kàn wọ́n pé wọ́n máa ń jí àwọn ọmọ kéékèèké gbé. Wọ́n ní ó ti pẹ́ díẹ̀ táwọn ọ̀daràn ti ń ṣiṣẹ́ burúkú yìí lágbègbè wọn, tí wọn yóò sì lọ ta àwọn ọmọ tí wọ́n bá jí gbé ọ̀hún lówó ńlá kó tó di pé ọwọ́ àwọn agbófinró tẹ̀ wọ́n láìpẹ́ yìí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo DSP Bright Edafe sọ ọ́ di mímọ̀ fáwọn oníròyìn lákòókò tó ń ṣàfihàn àwọn ọ̀daràn ọ̀hún lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 13 oṣù kẹfà ọdún 2023 yìí pé inú òtẹ́ẹ̀lì kan nílùú Onitsha làwọn ti lọ fọwọ́ òfin mú àwọn ọ̀daràn náà, táwọn sì bá ìbọn àgbélẹ̀rọ kan àtàwọn ohun ìjà olóró míì lọ́wọ́ wọn. Alukoro ọ̀hún ní nǹkan bíi aago 8 àárọ̀ kùtùkùtù ọjọ́ 13 oṣù kẹfà yìí ni abilékọ Aisha Yusuf tó ń gbé lágbègbè Abraka nílùú Asaba wá fẹjọ́ sùn ní tẹ̀sán àwọn ọlọ́pàá pé òun ń wá ọmọ òun kan tórúkọ rẹ̀ ń jẹ́ Abubakar Atiku. Ọmọ ọdún 3 ló pe ọmọ òun. Mohammed Isa ẹni ọdún 25 ló fẹ̀sùn kàn pé ó jí òun lọ́mọ gbé. Lójú ẹsẹ̀ ni kọmíṣánná ọlọ́pàá CP Wale Abbas ti pàṣẹ fún DPO agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ pé kó ṣèwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún. Ìwádìí tí DPO ìyẹn CSP Apu Torokea ṣe lọ́wọ́ fi tẹ àwọn ọ̀daràn náà tí wọ́n sì fọwọ́ òfin mú Mohammed Isa àtàwọn ọ̀daràn kan lọ́jà Abraka níjọba ìbílẹ̀ Osimili South nípínlẹ̀ náà. Isa yìí ló jẹ́wọ́ tó sì mú àwọn ọlọ́pàá dé ọ̀dọ̀ àwọn yòókù rẹ̀ tí wọ́n fi fọwọ́ òfin mú gbogbo wọn pátá. Alukoro ní nínú ìwádìí àwọn làwọn ti rí i pé ògbólógbòó ajínigbé làwọn táwọn fọwọ́ òfin mú náà, tó jẹ́ pé ṣe ni wọ́n máa ń jí àwọn ọmọdé gbé lágbègbè ọ̀hún tí wọn yóò sì lọ tà wọ́n sílẹ̀ àjèjì lówó ńlá. Edafe ní Onitsha nípínlẹ̀ Anambra làwọn ti lọ gba àwọn ọmọ táwọn ọ̀daràn náà jí gbé padà wálé. Ó ní òtẹ́ẹ̀lì kan báyìí tó wà ní Onitsha nípínlẹ̀ Anambra láti lọ gba Atiku lọ́wọ́ ọ̀gbẹ́ni Sulaiman Mohammed ẹni tí wọ́n gbé ọmọ náà fún pé kó tọ́jú rẹ̀, àti fọwọ́ òfin mú gbogbo àwọn ọ̀daràn yìí pátápátá. Wọ́n sì ń ràn wá lọ́wọ́ nínú ìwádìí wa báyìí. Bákan náà láti dá Atiku padà fún ìyá rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.